kì í ṣe bíi ti lọrin torí gbogbo wòlíì tó ti lọ lọ́nà ti dá padà sílùú lọrin. Allah. ẹnu mọ̀ pé àgbérí dúró àti wọn náà wọn náà ti ń bẹ lára wa ní òtí yóò jáde. ìlú àfa alimi ìlú nímà ìlú àlùfà alimi ìlú àṣẹ ìlú ọ̀rọ̀ Ọlọ́run ìlú tí ìlú dẹ pé bí wòlíì bá kan máa ń lọ yóò lè tún fi dúró ọ̀fẹ́ lòmí gbẹdọ̀ èmi ti ń lọ wọn náà tún máa bá ń so. Sheikhu. ìlú àfa alimi náà ìwọ ń dàbí gbà pé kì í fẹ́ ṣèlú àfa alimi mọ́. La ilaha illallah. kí ni ń fa àwọn ẹni Ọlọ́run tẹ́ lórí ilẹ̀ díẹ̀díẹ̀ gbogbo àwa tó kù nísìnyí ọ̀lẹ díẹ̀ wa ló fẹ́ jẹ́ kí ọ̀lẹ tẹ̀ láàbà èèyàn mélòó ló lè sọ pé Ọlọ́run ṣe báyìí mọ́ nísìnyí. àwọn tọ̀hún àwọn etí Al-Qur'ani Allah. wọ́n ní Ọlọ́run wọlé Suratul Fatiha jẹ́ kí nǹkan yìí ó yẹjú láàrin wákàtí méjì wọ́n sì wá dúpẹ́. Allahu akbar. lánàá ni wọ́n gbọ́ pé Kaso Láfíà náà tún ṣe sí kiri wọ́n ní ọ̀rọ̀ sí kiri náà ni wàá sọ pé àjẹ́ pé yẹn yóò tẹ́ lọ́dọ̀ Kaso Láfíà tí Kaso Láfíà tí wọ́n tún ṣe sí kiri ká tó ń ṣe Mọ́lúdì àná Muhammad bismillahir rahmanir rahim. Billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. ìyá wa Kaso ìyá tó fi Kaso ọlọ́run jẹ́ mi ìyá ogun ọlọ́run ní bá dáadáa yín jẹ́ ọ̀nàdà alá inna awliya Allah. Alá inna awliya Allah. ọlọ́run láwọn tèmi àwọn ẹni mi bí àfọ́sẹ̀ aláàtì. Inna awliya Allah. àwọn tèmi àwọn wòlíì ní ọmọ yíyà ní sọ́rọ́. Inna awliya Allah. bàbá kùdùsù bàbá kọ̀rọ̀. Inna awliya Allah. àwọn ẹni ọlọ́pẹ́ bí wọ́n ti pọ̀ tó yẹ tí wọ́n mẹ́lẹ̀ yìí kárí. tó ṣe pé òkú wọn àìsí wọn wọ́n ń jáde gbàtà ń bẹ láyé lọ. Inna awliya Allah. àwọn ẹni yẹ àwọn òní yẹ. La khawfun alayhim wala hum yahzanun. kò sí bẹ̀rù fún wọn lọ́dọ̀ Ọlọ́run wọn kò sì sí bànújẹ́ fún wọn gbogbo nǹkan lèmi àti ẹ̀ ń sà ní sàyà wa tuntun ń ja inú wa tó ń bàjẹ́. La khawfun alayhim Ọlọ́run ló mọ ní ẹran oko Ọlọ́run ti ń bẹ lọ́wọ́ rẹ̀ ọtí débi ọ̀n lọ rẹ̀. wala hum yahzanun. àwọn kankan ló ti bọ́lẹ̀ lọ́wọ́ wa ní òfẹ́ já dàbí tiwọn mọ̀ má bọ̀ pé wá. Ma alamatul wali. Kaso àmì wo la fi dá ẹni Ọlọ́run bàbá ti dá bàbá yìí mọ̀ pé ẹni Ọlọ́run ni wọ́n yìí. Ma alamatul wali. bí Kaso náà ti ra pálá ó kí àlẹ́ àmì rìn. Ma alamatul wali. ọ̀ apàdé mi lẹ́kọ̀ọ́ lóòjọ́ jímọ̀ wá ṣe sí tìrí bọ́ọ̀ tí wọ́n ń ṣe wọ́n. Ma alamatul wali. láàfi dá ẹni Ọlọ́run mọ̀ agbádé ìsinú pẹ́ni Ọlọ́run ni ọ́ kí bàtà rẹ̀ máa dán kò mí nìkan jẹ́ ni Ọlọ́run kọ́ tó tẹ̀sùbà sọ́rùn kò mí nìkan jẹ́ ni Ọlọ́run. Ma alamatul wali. Kaso Láfíà yìí inú mi dùn pé Kaso ṣe sí kiri ó dákọ̀ Ọlọ́run ó ti di wòlíì Ọlọ́run. Ma alamatul wali. májò ká máa bọ̀ àmì wọn láfi wọn wòlíì. Inna min alamati awliya salihina. kí ló pé. Inna min alamati awliya salihina. àmì tá a fi mọ ẹni Ọlọ́run lótìtọ́ àti lódodo pé ẹni yìí ẹni Ọlọ́run ni ẹni yìí ẹni àmì ni ẹni yìí ẹni tó lè sọ bẹ́ẹ̀ tí ó rí bẹ́ẹ̀. bọ́bọ̀. Wali imanul qawi. yóò ní ìgbàgbọ́ tó yí ìgbàgbọ́ rẹ̀ ó yẹrantí yóò da yóò fẹsẹ̀ múlẹ̀. wọ́n tí wọ́n ti fi kú láìláì lọ́la ọ̀tọ̀ ṣe tó ọ̀jẹ́ láìláì lọ́la òun náà. Wal imanul qawi. wọ́n yẹ látìkù tó ti ṣe wọ́n wo yẹ tó ti fi pa. wọ́n yẹ àsìkò lọ́wọ́ tó ti sà wọ́n yẹ bí tó ti dà sí bí tí ó yẹ kó dà sí ó wá pa àsìkò lọ́wọ́. Wal imanul àwọn tó ń yẹ qawi. ìgbàgbọ́ wọn dùn ṣiṣẹ́. lẹ́yìn kúlí kọ́dí sáà bẹ́ẹ̀ ti Haribahu kullu masara ala taribi wasal. ta ló sọ bọ́ọ̀ lé
àwọn tàná ó ní bàbá yìí náà ń bá lọ wẹ́rẹ́wẹ́rẹ́ yìí. wal imanu al-qawiyyi. ìgbàgbọ́ rẹ̀ ó dùn dáadáa mọ́bọ̀. wat-taqwa. ó sì ní bẹ̀rù Ọlọ́run ìbẹ̀rù Ọlọ́run rẹ̀ ó yanjú. àwọn tọ̀hún gbogbo tí wọ́n ní tí wọ́n fi tán lójú tí wọ́n fi tán lẹ́yìn làwọn yìí. àwọn ń jẹ àlùbáríkà wa àwọn olùlàlùbáríkà táwọn yẹn fẹ́ jẹ mọ́. wat-taqwa. ó ní bẹ̀rù Ọlọ́run bẹ́ẹ̀. wal-iltizamu tammu bi-awamillah. ọwọ́ a ní ìtẹ̀lé tó yanjú tẹ́yẹ́yẹ́ pé gbogbo ntọ́lọ́mba ni ọmọ sí ọmọ sí. wọ́n wọ́n rí ọkọ̀ nkírun wákàtí máa ojú kan náà lọ́wọ́ wọ́n sì kírun lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n pèrè àrílà pa wọ́n ká ilà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ wọ́n ká ilà àwọn ayé àfa àsàmánì. ọba abẹ́ jáde ọwọ́ àlọ́ lè wọ agbádá gidi ọ̀sùn kírun ọgbọ́n máa lẹ́nu àfa ni ọ́. máa sí Ọlọ́run ọ̀tẹ̀ pẹ̀lẹ́ máa sí Ọlọ́run gbogbo ntọ́lọ́mba ni a máa ṣe àmẹ́tẹ́ yẹn fi jẹ́ ni Ọlọ́run ọmọ sí gbogbo ntọ́lọ́mba ni ọmọ sí. wajitinabu nawahi. wajitinabu nawahi. ọwọ́ ayé sí máa sí Ọlọ́run gbogbo ntọ́lọ́ ni a máa dé pẹ̀lú nígbà tí kò kẹ́sì káṣọ ẹ bá lọ́mọ olùdí mi ẹ máa fẹ́ kó mbẹ́ hòtẹ́ẹ̀lì ni wọ́n sùn mọ́ bímọ. wajitinabu nawahi. gbogbo àṣà ṣé kó mọ́ dọ́dọ̀ ànábì mi. àmọ́kọ́ ọ̀rọ̀ nàbàṣà yìí wajitinabu nawahi. gbogbo mọ̀sẹ̀mọ̀sẹ̀ Ọlọ́run ejìnàbù nawahi. ajínàsí mọ̀sẹ̀mọ̀sẹ̀ Ọlọ́run à ń tẹ ojú Ọlọ́run mọ́lẹ̀ púpọ̀ jù àwa là ń fà kò fà àwa là ń tọ́ kò já mọ̀sẹ̀ Ọlọ́run kí kálukú ẹja jìnà sí dábìlẹ̀ tí wọ́n yìí ń bẹ́ẹ̀ mí náà wí. mọ̀sẹ̀ Ọlọ́run tó ní mọ̀sẹ̀ ẹja jìnà sí ká má jẹ bẹ́ẹ̀. mo tọ́ kí Kùránì wọn ṣe tú sọ̀tà kí wọ́n pè wá fún Two some. ojú òtí ó ṣe tún sọ fún wa fún àkọ́ ẹsẹ̀ ṣe pòlúdì tán. wọ́n gba bẹ̀rẹ̀ hòtẹ́ẹ̀lì. nǹkan kí nǹkan lọ́wọ́ lè gba àwọn ẹni ṣáájú wa. wajitinabu báwo bá nawahi. ṣàṣeyọrí tẹ́tàtẹ́ǹtì táwọn èèyàn bá pé tiwọn wọ́n sunkún lálẹ́ rẹ̀ mọ́júmọ́ ni pẹ́sẹ́ yìí ti ń bọ̀ ó tún bá àwọn ọmọ láyé. wọ́n yìí tó fi wá dúpẹ́ ọwọ́ kó tí ò ṣe rí mọ́ ọ̀pọ̀ síwájú. kásò ìṣe bẹ́ẹ̀ mọ́mọ́. wal-ikhlasu fil ibadati. àmì tá a fi mẹ́ni Ọlọ́run yóò máa sin Ọlọ́run rẹ̀ pẹ̀lú mímọ́. yóò sin Ọlọ́run pẹ̀lú mímọ́ ẹ máa bá ṣe mímọ́ lọ́wọ́ ẹ̀ èrè mímọ́ ni ó máa rẹ̀ wọ àfàṣe ń gbá yẹn. ọwọ́ ni ọmọ pààrà police station. wọ́n kàn yín náà ọwọ́ alóbẹ́ tí kò wọ́n pa fà ní ọ́ ọ́ tún lógo dúdú kò wọ́n pa fà ní ọ́ ọjọ́ àwọn tànẹ́. wọ́n bá wọn kọ́ra tọlọ́pàá. kí ló fẹ́ gbà yẹn fún akékùrá ni fún ọ Ọlọ́run ní máa ń yẹjú ọ̀rọ̀ yẹn bó bá mú bí o bá mú Ọlọ́run ló ní wọ́wọ́ yìí. Ọlọ́run ní lọ́dọ̀. akẹ́ alukùrá ni fún ọ a sì kà pé yóò rí bẹ́ẹ̀. ọ ní fi ọ torí owó ọtí fọ́nbù ju dédé bọ́ ti ń lọ. wal-ikhlasu fil ibadati. yóò ṣe ọ̀la àbámọ́ níbo yóò ṣe ọ̀la kìnìkan yóò ṣe kò wá ṣe. ọmọ yẹn yẹ ọdún wa kọ́ bá wọn bàbá pé bàbá tó dákú. ọdún bí wọ́n ti mọ. wal-ikhlasu fil ibadati. o ti lágbára mọ́. wọ́n lé bẹ́ẹ̀ ogun tí yóò lò tọ́lọ́ fi tìyẹ̀ wá inú rẹ̀ rùn ni. àlùyárùn ni ẹ. wọ́n dá padà sọ́dọ̀ Ọlọ́run. wọ́n dá padà sọ́dọ̀ Ọlọ́run ni. àsàlátù ó yanjú ẹ̀. àsàlátù ó yanjú ẹ̀. ọwọ́ àbúdàrà kí bàtà ìrọsẹ̀ kan sọ́sẹ̀ méjì. bàtà mi rọ́ṣẹ̀ kan bọ́sẹ̀ méjì. yóò yanjú. yóò yanjú. àmọ́ torí owó lọ́dà náà ni. lọ́la náà ni ó yanjú. la àwọn wà lọ lè wọ owó yẹn wá tún láti fọ. ọ gbà pé ó yẹ kó o mọ̀ kó o dọ̀tí. wal-ikhlasu fil bàtà rẹ̀ ibadati. sí ara rẹ̀ lọ́rùn máa jẹ àlùbáríkà bàbá rẹ̀ jẹ́jẹ́. kọ́sí máa jẹ àlùbáríkà àwọn àfa rẹ̀. ẹ má jẹ́ adára sí i gbogbo tí ń pín kálukú lọ́tọ̀ọ̀tọ̀ mú kíákíá bàtà mi rẹ̀ ò bá ti balẹ̀ ọ̀ní pẹ́ kù. bí ọ̀rọ̀ ti sọ́dọ̀ Ọlọ́run lára èèyàn pé tó ń fẹ́ yìí wọ́n apágbó jẹ̀díjẹ̀dí lọ́ba mọ̀ yìí wọ́n lè fọwọ́ sọ̀yà rẹ̀. o lè fọ́ sọ ara rẹ̀. àmọ́ ètò ìṣe gbọ́dọ̀ Ọlọ́run lọ́wọ́ àwọn adájọ́ fún yẹn. ó ń dájọ́ fún yẹn. má ṣe bẹ́ẹ̀ mọ́ al-ikhlasu fil ibadati. sí ọ̀rẹ́ ní mímọ́ ọ̀bọ̀. wa husnul khuluqi. wọ́n bá ti ń sin lọ́ọ̀ mímọ́ ẹni Ọlọ́run ní ayé tó mọ̀ ní. tọ́ba yìí ti ń ṣe dáadáa sáwọn ẹ̀dá Ọlọ́run mọ́lá kejì ẹni Ọlọ́run ní
gbogbo téèyàn bá ní tí o bá ti ní tẹríba kì í ṣe kò sínú àwọn ẹni Ọlọ́run. Gbogbo ẹni bá ti bá tẹríba lọ́wọ́ rẹ̀ ẹni Ọlọ́run ni àmì jẹ́ ni Ọlọ́run. Wà kẹ́bíra tún bíkiri. Wọ́n sì máa dá ọlọ́ bẹ́ẹ̀ jẹ́ kọ́ yọ̀rọ̀ lọ́wọ́ kí lè parí ẹ̀ kíákíá. Wọ́n dùn án. Máa kí ẹ̀rí dáadáa mo fẹ́ sọ̀rọ̀ àlẹ́ náà ọmọ ṣàdúrà àmì tá máa fi mẹ́ni Ọlọ́run ṣáìdì. Ọjí làwọn kùtùkù wọn kiri ilé àwọn yẹn káàkiri. Ọyẹ sàfà òsìlè tàfà báwọn. Wọ́n náà tiẹ̀ jẹ́ kí ẹsẹ̀ wọ́n kẹ́mi rẹ̀ balẹ̀ pé èmi náà ti ṣe àṣepọ̀ tí wọ́n fẹ́. Kọ́ọ̀ká ẹsẹ̀ kò báyìí. Kọ́ọ̀ká ẹsẹ̀ kò. Kọ́ọ̀ká ní ọba wo wọ́n ẹ̀mí rẹ̀ kọ́ ọmọ sọ́kọ́ra kó o náà ń dà fà bọ̀. Ọ̀dà kó o ní ń dà fà bọ̀. Ọ̀kẹ́ yà àṣepọ̀ tí wọ́n ní ọ̀ṣẹ̀ṣẹ̀ fírí. Ọ̀yìn náà lè kọ́ ẹ má bínú ajé mọ̀ ẹ̀mí kan wí lẹ́mi rí ni o. Ọ̀sán náà lè kọ́ mọ̀. Ọ̀nà polówó fẹ́ gbàjà fà. Gbogbo ẹtí bá ti ń ṣàdúrà àmì tẹ́ni Ọlọ́run. Bọ́bọ̀. Wọ́n rà àmájù mi náà. Wọ́n sì máa ṣàánú èèyàn. Ọmọ kéèyàn. Ọmọ fọwọ́ kẹ́ rẹ̀ tí ń tọ́lọ̀ bó ti mọ ọmọ nà sáwọn èèyàn. Tó o bá ti ń ṣe bẹ́ẹ̀ àmì ìjẹni Ọlọ́run. Wọ́n yẹ̀rì dọ́nà bí rasúlì ìmáàmá. Wọ́n sì yọnu pé ànábì wa Muhammad. Òun lọ ṣáájú rẹ̀. Wà kò dé wa tán wà mú àlìmá. Ànábì yọ ọmọ kọ́sẹ̀ o sì ní kọ́ wa ní gbogbo ntá ma. Ọba ànábì láṣáájú, ọba ànábì lákọ̀kọ́sẹ̀, ọba ànábì lólùkọ́ àgbà. Gbogbo àwọn tẹ́lẹ̀ tí wọ́n jẹ́ ni Ọlọ́run fẹ́ sọ dáhùn wọ́n gba ànábì gbọ́ ni. Wọ́n fi tiwọn kún tà ànábì. Ànábì náà wọ́n fi tiwọn kún tiwọn. Ni wọ́n fi sọ dáhùn. Wàlá yẹ̀rì dọ́nà bìgẹ̀rì. Wọ́n ní yọ́nú sẹ́ni pé àfọlọ́wọ́ wọ́n bọ̀. Wàlá yẹ kùmùnà ba'da kalamillahi illa kalamu. Wọ́n ní lò dájọ́ kẹfìsì ayé wọn tó kọjá Al-Qur'ani. Bọ́ọ̀bù tí wọ́n lò mí, àná Muhammad ni wọ́n lò pẹ̀lú ẹ̀. Wọ́n sọ pé tà nẹ́bí nǹkan ti fẹ́ le jù. Ànábì tọ́lọ̀ fi kẹ́ wa tó fi sànú wa. Bọ́bọ̀. Waqala Rasulullahi sallallahu alayhi wa sallam. Bọ́bọ̀. Inna awliya Allah. Ànábì láwọn ẹni mi bí bàbá Khalifa. Inna awliya Allah. Àwọn wòlíì tèmi, àwọn wòlíì Ọlọ́run, àwọn wòlíì rẹ̀. Ìsàkàtú. Bàbá dákẹ́. Báwo bá dákẹ́ àwọn ewu wọ̀nẹ̀wọ̀nẹ̀ pípẹ́ àti ẹ ti wò. Bàbá dákẹ́ báyìí wọ́n máa ronú Ọlọ́run. Bàbá dákẹ́ fàkánà Sokoto bìkìrà. Ajẹ́tùmọ̀ bí báwọn ẹni Ọlọ́run bá dákẹ́ ìdákẹ́ wọn tá a sọ̀ kankan wọ́n fi ń dakọ̀ lọ. Ẹnu wọn ni ò ní da ẹ̀mí wọn àtọkàn wọn mà dá. Lẹ́ẹ̀fì rẹ̀ ni Ọlọ́run bí tí ó máa sùn yóò máa fa tẹ̀síwá lójú ọ̀run tẹ̀síwọ́sì sí lọ́wọ́ rẹ̀. Gbàdú wọ jarupa dúdú lọ dákọ̀ tí èsì ṣe ìyàwó rẹ̀. Yìí wá fún ọ létí wá dọ́gbọ́n sún padà pé àwọn ìdánilẹ̀ ọ̀dọ̀ àlìyé ló ń ná ìyàwó rẹ̀ náà ló ń ná torí orí ikú lọ ń dákọ̀. Fàkánà Sokoto bìkìrà. Bàbá dákẹ́ tí wọ́n ò rí nǹkankan ìdákẹ́ wọn yẹn ọkọ̀ lọ ni wọ́n wí. Wọ́n yí náà sọ̀rọ̀. Fàkánà náà sọ̀rọ̀ ìbúrọ̀tà. Báwo ni ọlọ́pàá bàbá tó ń wò tó ń wò nǹkankan báyìí wọn ò ní mọ tó ń wò wọ́n wo tí ó padà hù lọ́la ni wọ́n wò. Ṣé ibùsùn ní ṣé wúlò àwọn ọlọ́lẹ̀ kí èèyàn kan ló lọ́kàn àwọn gbọ́dọ̀ ẹ̀ńtọ́ àwọn kúnlẹ̀ bàbá yẹn wá nu ojú àwọn náà wọ́n sọ pé ànàkùnmọ̀lá bàbá yẹn wá dà ìwọ́kọ́ là ń nù gbogbo tí ó da ọdún ọlọ́la là ń kọ́ gbogbo tí ò níjọ́ dèyàn là ń nù kú. Bí àwọn ẹni Ọlọ́run bá ń wò báyìí ojú tiwọn kì í sí irú ojú tiwa yìí wọ́n rí Ọlọ́run àti tí ó ṣẹlẹ̀ làwọn rí. Wà iná takú. Iná takú. Fàkánà nùtùkú. Ìkìmọ́tà. Ẹ̀yà lórí ẹni Ọlọ́run tí ó mọ̀ fi gbogbo wá sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni àti ẹ ti ń kọ́ gbogbo ọdún àìtí jẹni Ọlọ́run náà ni. Torí àwọn ọmọ pé nǹkan bá ti sọ yóò rí bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá yẹ ni Ọlọ́run tí ń bá ń sọ̀rọ̀ nígbà tí ó bá lóun fẹ́ sọ̀rọ̀ àbó fẹ́ sọ̀rọ̀ àbí ń sọ̀rọ̀ ẹ máa rí Ọlọ́run lóòrò tí ń sọ. Bábọ̀. Wàyí màá ṣá. Àwọn èdèdè jáde. Wàyí màá ṣá. Báwo ni Ọlọ́run bí wọ́n bá rìn? Fàkánà màá sì yóò bẹ̀rẹ̀ náà yá sí bàràkàtà.
tì wọ́n ayé ni ó sì yí padà bá a ti rí bàbá wa Khalifa. ajẹ́túmọ̀ bí ẹ mọ̀ bí ẹni ọlọ́run mi fa títí kò ní dán ọlọ́run ó ti mọ̀ pé bóun bá jòkó tọ́ba pé òun tó ń bá wọ́dọ̀ rẹ̀ ọ́ lò lẹ̀ ò ní dé yẹn. màdámà rẹ̀ ò tí ì tó kó wọn jòkó tì. bàbá yẹn pè é láti ọjọ́ ẹ̀ ti dá mi lọ àwọn ọmọ ògbé máa bá wọ àwọn onígbọ́ ọ̀sẹ̀ mi mọ́. báwo ni ọlọ́run bá rìn gbogbo nǹkan ní máa tẹ̀lé wọn àlùbáríkà wà tẹ̀lé ogun ẹ̀ tó bá wà mẹ́. máa bọ̀. wọ́n kọ́ lọ káàdìmù lè ìsìlámì ànábàání. bàbá yìí délẹ̀ kí n ṣàdúrà fún ayélujára ẹ̀ káàkiri. Kasolafia. Kasolafia lọ́bọ̀. kúlù máa lálẹ́ wìláyàtà. gbogbo bí mo ti kà á lẹ̀ yìí àmì téèyàn máa fi dẹni ọlọ́run jẹ́mẹ̀rẹ̀ ó dáa máa ṣe rere máa kírun lásìkò máa kẹ́yìn máa ṣàánú yàn máa ní gbéraga máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tọ́ba ti nírú wa ayé ó máa padà fọ́pọ̀ kan ti ṣẹlẹ̀ wọ́n dà kéye rere ní. kúlù máa lálẹ́ wìláyàtà. gbogbo àwọn tẹ́rí tí wọ́n di wọ̀lí nǹkan tẹ̀yàn lálẹ́ òní. yúlá sí bọ́ọ̀nà lè àdìkára. yúlá sí bọ́ọ̀nà lè àdìkára. pẹ̀lẹ́ máa dákọ̀ lọ́ọ̀nì. wọ́n bá ṣe kan fati tí wọ́n tún fi tì wọ́n tún hẹ̀ mí. rọ̀wá ní àyíká fi tì wọ́n máa kò ní jẹ́ gbádùn wọ́n tún hẹ̀ mí. wọ́n bá tún ṣe yóò sà wọ́n tún fi tì wọ́n tún mú mí. àwọn kìíní wọn máa béèrè oúnjẹ wọn máa béèrè nǹkan pé bàbá kí ló kọ́ lọ fẹ́ lò wá sí ẹni ọlọ́run ló fi sọ lágbájá ọ̀bìmọ̀ yóò sì bí. Kí ni wọ́n rí ṣe? àdèmí àdèmí ṣe fúló kúrú ẹ̀ kálukú kiri. nígbà kan ṣe ẹja àrọ̀ tó yẹ kó ọtún ọlọ́lẹ̀ dà kẹ́sìlú ẹja àrọ̀. Kasolafia wọ́n ti ṣe ẹja àrọ̀ tán ọjà tí wọ́n dá ewé sí. Táìbì bọ́bọ̀ nínú wùsùlì ilá àdìrà tí sílíjà láàlì wọlé kìlá. wọ́n máa fi ọkọ̀ ọlọ́run yẹn wọ́n máa pẹ́ wọ́n ní yóò sú àwọn títí tí wọ́n fi wọ ọ̀dọ̀ ọba alágbára ọba tó tóbi jù. ọlọ́run wa gbà wọ́n láyé yóò sílẹ̀kùn jẹ́ ká ṣoṣo ẹ̀ fún wọn. wọ́n máa ń sùn wọn máa rọ́ wọ́n bá dùn òkú báyìí wọn máa rọ́ wọ́n bá lọ wọn máa rí tí ó ṣẹlẹ̀ wọ́n bá sùn ọlọ́run fi tí ó ṣẹlẹ̀ hàn wọ́n kìí sọ ọlọ́run gẹ́gẹ́ ni wọ́n rí wọn máa rá mi ọlọ́run. bọ́bọ̀ fáínàlì abúdá lẹ́bí yẹbi kúrú wá. gbogbo ẹrú kọ̀ọ̀kan tó bá ti dòkó tí ń bẹ láyé tí ń lọ tí ń bọ̀ tí wọ́n ń dákun ọlọ́run bẹ́ẹ̀. fàkọ́dì tá a lákọ́tì náfọ̀sọ̀ òdòrò ńlá. gbogbo tọ́tọ́ bá ti dòkó tó ń ṣàṣàlátù tó ń dákun ọlọ́run ó yọ ẹ̀mí tó wá látọ̀dọ̀ ọlọ́run ó yọ kúrò lára rẹ̀ ó wà lẹ́tọ̀ ọlọ́run pọ̀ mọ́tì. lẹ́yìn gbogbo tó bá pọ̀ lọ́wọ́ ẹni wọ́n fi. bẹ́ẹ̀ ká bá gbá àfa létí nísìnyí wọn láyé ó gbá ìkejì. Ntí ò ní jẹ́ gbá ọ létí ò sí lára rẹ̀. Tọ́ba sì fàájú wọn láti bá àjọ mọtí ni. Àbẹ́ni olórí tó fẹ́ bẹ̀rẹ̀ àwọn tún láti rí. wọ́n gbọ́ létí kan tó ní wọ́n bí ọ̀nà gbá sí kejì. Wọ́n ná ọmọ kan náà ọmọlẹ́kẹ́ omi ń gbé ní ọ̀dẹ lọ́wọ́ ọ̀dẹ lẹ́sẹ̀ ó lè má pa àwọn ọjọ́ mú gbóni. Olùkú ṣe yìí ni. Àwọn afọ ni wọ́n ná o, wọ́n sọ fún àwọn ọjọ́ mú gbóni. ẹ fara yí balẹ̀ bẹ́ẹ̀ ṣe é náà mi lẹ́sẹ̀. Wọ́n di ọmọ kéwù wọ́n nà wọ́n fẹ́ pa àwọn kéwọ́n dà kò fẹ́ dà bóyá ọjọ́ mú bẹ́ẹ̀ lẹ́rọ onígbó. Àrùkùnmùlá wá sí ti yá. iṣẹ́ máa síbẹ̀. Wọ́n á rí pé kíkó máa kọ́nu ọmọlẹ́kẹ́ ẹ máa mú eléyìí lọ. Tó mú ìsáàsù náà máa mú bóyì. Wọ́n padà fi lọ sí òun náà ń bí tì. Wọ́n ìgbà wọn náà tó bẹ́ẹ̀ kù sùúrù. Bàbá òsì lè má mú tí. Èyí ò wá mú ní ó bá sùn. Ìgbà wọn náà tọ́ ọ̀rẹ́ rẹ̀ lọ́wọ́ bàbá náà rí dẹ̀rù. Báwo bàjẹ́ parí ẹ̀? yàrá ṣẹ́yà ní ilà. Ọjọ́ tí wọ́n bí ẹ̀yàn bá ń dákọ̀ lọ́n tí ń dákọ̀ ẹ̀ tí ẹ̀mí ẹ̀ bá ti rò pọ̀ mọ́tọ́ lọ́n gbogbo wa láti yọlẹ̀ ló fà á. Bẹ́ẹ̀ mi náà ti ń wí ipò yọlẹ̀ yọ lọ. Má ti gbẹgbẹ́ lé ní sàṣùwà ní tòkì sáfà wa nù. Bàbá bẹ́ẹ̀. Kò tún ṣẹ́gbẹ́ tiẹ̀ o. Ọkùnrin lọ́wọ́ yà yín. Aṣọ rẹ̀ da, ìlà rẹ̀ da, ọwọ́ délé olórí ẹ̀ kí lọ sí olórí ẹ̀. Mọ ọ̀wọ̀ jáwọ̀ ọ̀fẹsẹ̀ rẹ̀ kọ́wá kí mẹ́tí àṣìṣe olórí ọdún wíwìrì ní ọ́. Ìyọ̀ la tó bẹ́ẹ̀ dà fa.
ajẹ́ tó máa bí ọlọ́mọ sàánú èmi àti ẹ̀. láyàrá ẹ̀sìn mẹ́ta kọ́ ọmọ sọ fún lọ́ọ̀lì sí fàájì ní mẹ́ta. wọ́n tó ti ẹ̀ bọ́ lọ ilé ọlọ́run jẹ́ Nàìjíríà náà ní bàjẹ́ náà. jẹ́ n parí ẹ̀. láyàrá ṣe àní ilá kálí pàrọ̀. bẹ́ẹ̀ bá fi ọlọ́run fún àtìtì kò wá ní rí kankan má ilá kálí pàrọ̀ ọlọ́run rẹ̀ kẹ́ni wọn wá rí bí àbá sàlàtì. Bishop Ahmad Tijani Bishop Ibrahim Niyas wọn ní rí nǹkan ní ìmọ̀ ọlọ́run ló kù tí wọ́n mọ̀ rí. Fayari tẹ kí bìbíkiri ìdàlùmáyì. àwọn máa wá ga pẹ̀lú máa dákọ̀ lọ máa bá ti kó mùkádàmù wọ́n di kàlífà àwọn là ń yẹra wa nísìnyí. gbogbo yìí nísìnyí ẹnu mi ò fẹ́ jí lójijì yẹ gbogbo yìí ti di kàlífà. gbogbo yìí nísìnyí ti di kàlífà. ẹ wá wọlé wà ní. ẹ ti di mukadam. yóò fà á ni wọn ebi fún yín ní adíyá má ti mọ̀ pé wẹ́rẹ́ lè fi bọ́ọ̀tì ẹ̀ bá wọn. yẹn ló ń bẹ ọlọ́run jọ sọ ọ̀pọ̀lọpọ̀ ọdún. daraja ti ilá daraja ti òkúrò. bí wọ́n wá ń ga ní máa ń gbé ẹsẹ̀ lẹ́kọ̀ọ́ kan kò ní kí n máa gbádùn mẹ́tọ́ olóòtú lélẹ́yìn lọ ń bọ̀. làwọn afáàsá sì máa ń sọ gbogbo náà. sọmọ pé wọn náà máa bọ́wọ́ rẹ ti rí àti owó tó ti fi rún rí ọtí sáà tó dà àti tí o dà mọ́ lójú ọ̀nà ìyá wèrè lójú ọ̀nà bẹ́ẹ̀. aṣọ láfíà ọlọ́njẹ́ bèrè.